ayọ̀ kúnnú yín torí pé ẹ jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn agbáṣàdá ẹni tí ò fẹ́ kí àṣà ti ṣe Yorùbá ó dì mẹ́rí adúpẹ́ fún wíwá yín a sì tún dúpẹ́ lọ́wọ́ alága yín tó alága akọ́mọlédè àti àṣà ilẹ̀ Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá wa mú yín wá tó ráàmọ̀ wípé ọwọ́ yín dí ẹ bá wa dárúkọ yín fáwọn ará yín. Orúkọ mi ni ọ̀mọ̀wé Wàsíù Àjàní Ọlátúbọ̀sún alákòóso iléeṣẹ́ àṣà àti ìrìnàjò ẹ ṣeun adúpẹ́ púpọ̀ nípa ìpàdé àpérò ọdọọdún la máa ń ṣe àti wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló gbàlejò yìí ti ọdún báwo ló ṣe rí lára yín. inú mi dùn púpọ̀ wípé àwọn akọ́mọlédè Nàìjíríà ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó gba àlejò wọn á ṣe dáadáa púpọ̀ wọ́n ṣe dáadáa púpọ̀ and ní àbáwọ̀ kíkà tí wọ́n máa wọ wípé ṣé àwọn ìpínlẹ̀ wà ó fi hàn wípé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe ọdún bẹ́ẹ̀ látòrí àti ààrẹ ọmọ ẹgbẹ́ akọ́mọlédè Nàìjíríà àṣà náà wọ́n rí wà ó inú mi dùn láti wà ní orúkọ gómìnà àti àkírí àwọn akọ́mọlédè àti àgbẹ̀ ìjọba ìgbà tí wọ́n bá padà sílẹ̀ náà àjọ ìmọ̀ràn yín lápá ìlàkọ̀tọ́. ìmọ̀ràn mi wá ní wípé ẹgbọ́ ẹ jẹ́ kí a máa gbogbo wa àti ìbẹ̀rẹ̀ rẹ̀ ti di akọ́mọlédè sí àmọ́ sí ní àná ìpẹ́ ẹ wá máa fi sọ̀rọ̀ gbogbo ìpínlẹ̀ ẹ bá ń lọ wípé ṣá bí yóò bá fojú ọmọ kékeré kan ó máa so kí a bẹ̀rẹ̀ sí ní fi àṣà wa pa ọmọ Yorùbá ti kékeré àwa akọ́mọlédè náà ẹ jẹ́ kó hàn nínú ṣe wa ẹ jẹ́ kó fún àánú ṣe sí wa níbikíbi tá a bá wà ẹ jẹ́ kí a bọ̀ náà pé ọmọ Yorùbá kọ̀ọ̀kan so bá a bá mo pàdé ẹnìkan tó jẹ́ ìdáná àwọn akọ́mọlédè tó jẹ́ wípé ìgbà tí wọ́n mẹ́ sọ̀rọ̀ fẹ́ bá àwọn ará àtàsọ̀ nígbà tí wọ́n gangan rẹ̀ wọ́n rẹ̀ kí a máa adẹ̀tí ṣiṣẹ́ lọ lábẹ́nu ní ti wípé ministry of culture and tourism àti iléeṣẹ́ ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ abẹ́jọ fọwọ́sowọ́pọ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbé ètò cultural day tí a máa di entertainment kan ká máa ṣe ìgbàdá wà nílé ẹ̀kọ́ yẹn a fẹ́ gbé dìde padà sódà ìgbàdá wa ti gbé dìde tí gbogbo iléèwé bá ti gbà nípínlẹ̀ Ọ̀yọ́ àwa máa ṣe ìdíje iléèwé sí iléèwé lórí àṣà. Elédùmarè á ràn yín lọ́wọ́ ẹ ṣe àdúpẹ́ ẹ dákọ́ yín ẹ̀kan tó ń orúkọ mi ni ọ̀mọ̀wé Wàsíù Àjàní Adéwálé Ọlátúbọ̀sún. ọmọ ìyá aláàbò. ọmọ ìyá aláàbò.